tó rárákùnrin tó wà lókè yóò ń threaten me. He's threatening me with my life in Libya. Yes. Tẹ́ ẹ bá pè mí tí fóònù mi ò lọ mọ́, kẹ́ ẹ pè mí tí mi ò lè píkì kọ́ yín, á jẹ́ wípé wọ́n ti gbé mi, kó àwọn kan wà tó ń threaten mi. Kí Ọlọ́run ọba ọlọ́jọ́ tèmi kó wá bá mi fi ọ̀run kẹ́ bàbá mi Abdul Malik. Mo wá yọ Abdul yẹn kúrò báyìí tó rán ní pé Abdul mi sí ẹrú. Mùsùlùmí ọlọ́bẹ̀ yọ tí mo sọ pé wọ́n ń bà sílámù jẹ́ wallahi àpèjúwe wọn ni Nafisa wà láyé o. Ohun tí yóò bá lọ kọ́ nílé ẹ̀kọ́ tí yóò bá pàdé. ó kọ tẹ́ ń sọ yìí ní ìsinyìí hospital ṣé Mustapha ni wọ́n ń pe hospital láàrin ìmọ̀ àti yín ọba tá a kì í pè jẹ́rìí wọ́. kẹ́kọ̀ọ́ ìrèzí mindset yẹn pé ilẹ̀ Lárúbáwá ni wọ́n ní ẹ̀sìn Islam rárá a lè gba ẹ̀sìn látọ̀dọ̀ wọn kò túmọ̀ sí pé àwọn ni wọ́n ní. gbogbo mùsùlùmí pátápátá tó bá máa tẹ̀lé ọ̀rọ̀ Allah àti Muhammadu ó máa pààyàn. àfa tẹ fún mi lórúkọ Abubakar ẹni gbé ẹ ti fi kó bá mi báyìí ẹ wo ìtumọ̀ Abubakar ní tí wọ́n ti gbọ́ lórí social media bàbá kẹ́tẹ́kẹ́tẹ́ kékeré. ọmọ ọ̀dọ̀ ni ẹ ọmọ ọ̀dọ̀. èmi ń ṣe ọmọ ọ̀dọ̀. ọmọ ọ̀dọ̀. Abubakar bàbá kẹ́tẹ́kẹ́tẹ́ kékeré. Family ẹ mọ̀ pé ilé ọlọ́mọ mo sọ fún yín pé mo wá 8 days ọmọ pé wọn ò pa láàfà kó wá sọmọ lórúkọ fún ara wọn náà fọmọ lórúkọ wọn ò pé wọn ò dáná wọn ò ṣe anything but àwọn ara wọn ni wọ́n dáná tó pọ̀ nílé tó ń jẹun tó kàn mú gáwà tó ń ṣe everything wọn ò play orin wọn ò ṣe anything àmọ́ nǹkan tó wá jọ mí lójú jù lónìí yóò dùn pé bàbá wa níbi tá a ti ń fọbọ́ lọ́wọ́ náà ń wá Muftau like Muftau mo á ń bi eléèlérè pé kí ló ń jẹ́ Muftau ló wá ń jẹ́ kẹ́kọ́rọ́ èèyàn dẹ̀ ń jẹ́ Muftau orúkọ èèyàn mà ló ń jẹ́ Muftau àbí ṣùnù Muftau kí ṣùnù Saida ṣùnù Saida good night ṣùnù Mustapha hospital ok tí ẹ ti dá ẹ ti fi ti ara yín gbọ́ bẹ́yẹn Mustapha hospital ló ń jẹ́ ṣùnù Shukra thank you Shukran thank you ẹ ṣáà ti understand ya Rabbi شوف hello أنا بس wala mara hello inte شوفي قولي هاي بس نفيسة كويسة أنا كويس نفيسة hello نفيسة أما سكينة she's making شكينة so أنا اسمها نفيسة صح؟ Nefisa so ohun nǹkan tó jọ mí lójú jù ní eléyìí tí Mustapha yẹn tẹ̀ ló pa mí lẹ́rìn jù Mustapha hospital I'm surprised though but ó yọ lọ́hùn àmọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ wọn ní anybody wá dáná or something tani pé Nàìjíríà ni ẹ ti pàtí lọ bẹ̀rẹ̀ wọ́n dé láti Mẹ́kà náà wọ́n ṣàbọ̀dé Mọ́kà wọn lo lè rí wọn kan lo eyín wálé paparazzi Nigerian ti swear lo tó ń fẹ́ ti swear. nígbà tí èèyàn sọ wípé Mufutau wípé kọ́kọ́rọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ Mustapha wípé hospital ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé Shukura wípé thank you ló ń jẹ́ bẹ́ẹ̀ wípé Saida wípé good night ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́yìn kan ní kò rí bẹ́ẹ̀ èmi ò bá yín jiyàn àmọ́ kí nìdí tó yẹ wípé àwọn tó ní ẹ̀sìn yìí wọn máa sọ ọmọ tí wọ́n ní orúkọ yẹn lè rí àràbù kankan tó sọmọ ẹ̀ ní orúkọ àwọn orúkọ bẹ́ẹ̀ yẹn kí nìdí tó yẹ pé àwọn fi ń jẹ́ yẹ Jemila yẹ Jiji yẹ Baki yẹ Suzu àwọn orúkọ tó ń sọra wọn nìyẹn Yahala orúkọ táwọn ń jẹ́ nìyẹn ọmọ kókó tó ṣẹ̀ bí tó ṣẹ̀ délé ayé yìí ṣùṣù náà sọ ọmọ kọ́mọ tó délé ayé náà ti fún ní ṣùṣù kí ló dé tó yẹ pé ọjọ́ kẹjọ wọn ọ̀pá láàfáwà kó wá sọmọ yẹn lórúkọ ṣé ẹ understand nǹkan tí mo sọ èmi ò discriminate anything ẹ jọ̀ọ́ ṣáwọn orúkọ yìí ṣán ti ní different spelling nínú Kùránì ni èdè kan mú orúkọ tá a máa sọ ọmọ wa ẹnu mi kọ́lẹ̀ ti máa gbọ́ mí ní mọ̀rúfù ìwọ tó o bá mọ mí ní mọ̀rúfù bá mi kọ sínú comment section ṣáwọn kìíní ṣán ti ní different spelling everything is the same thing like it's the same Mustapha hospital as how na
asáwù náà kó papọ̀ náà orúkọ èèyàn ní kíní náà try understand ẹ máa mọ mí ní orúkọ tẹ máa sọ àwọn ọmọ yín kí ni ìdí tó yẹ pé máa fi ń lọ ń pe àwọn aláàfáà kan tó sọ ọmọ lórúkọ àwọn nǹkan tí mo notice nínú ilé yìí láti ìgbà tí mo ti débí báyìí lè understand bó ṣe ń ṣe mí ló yẹ kí n máa sọ̀rọ̀ yìí síta àwọn tó ní ẹ̀sìn pé wọ́n ń kírun wákàtí 5 mọ̀gíríbù àbí ṣé mọ̀gíríbù ni wọ́n máa ń kí mọ̀gíríbù wọn kì í lọ mọ́ṣáláṣí àwọn tó jẹ́ obìnrin wọn lọ mọ́ṣáláṣí lọ kírun inú ilé náà ti máa ń kírun yẹn tó bá wù wọ́n kan kí gan ni ṣe understand àwọn ọkùnrin sì lè lọ àwọn obìnrin ò kẹ̀ kí n lọ mọ́ṣáláṣí rárá níbi pé wọ́n fẹ́ gbẹ̀rún dúró or something no ṣé understand nǹkan tí mò ń sọ like I'm surprised nígbà tó bímọ gan like eléyìí tó bímọ yìí wọn ò jó ara fún wọn ṣe anything wọn kàn like àwọn kankan náà bí àwọn àgbo kan báyìí náà ń ṣe pọ̀ tó ń gbé fún tó dẹ̀ mú inú ẹ̀ dẹ̀ ń lọlẹ̀ I'm surprised ọmọ òkókó gan wọn ò wẹ̀ fún lásìgbà tí mo tọ́ ti bí ọmọ yẹn sínú ayé ìyẹn súnṣọ ọmọ òkókó tọ́ṣẹ̀ bí wọn ò wẹ̀ fún ọmọ yẹn omi kan ṣo báyìí ó kàn lára mo ní kí ló dé tí wọn ò wẹ̀ fún ọmọ ní àràmù ni àràmù àsáọ̀nà I'm surprised I'm surprised so nǹkan tí èèyàn bá mọ̀ èèyàn máa ń béèrè lẹ́ẹ̀kí máa sọ àwọn ọ̀rọ̀ yìí Mustapha hospital wọ́n ti sọ mi ò ní sọ mí ní ìyókù torí mo rí comment section yẹn I was like ẹ̀yin kan ní kò kí n ṣe spelling kan náà ṣé wọ́n tún ti yàtọ̀ síra wọn ni ẹ ṣàmórúkọ tó máa sọ àwọn ọmọ yín kan tèmi bá yín fà nìyẹn ẹ máa sọ àwọn gan mo ṣe ń gbọ́ Sulaiman ṣé mo rí Malik gan rí ń bí bàjá but Malik wà òkè ṣe nice name mo ti gbọ́ Amadi mo ti gbọ́ rí ń bí bàjá Amadi I'm surprised ṣe ṣàjẹ́ ká mọ orúkọ tó máa sọ àwọn ọmọ wa ẹ jọ̀ọ́ ẹ má sọ ọmọ yín ní Saida good night family ẹ káàárọ̀ o ṣáájíire bí ẹ mọ wá ṣe ládùúrà fún gbogbo wa wípé ìṣiṣẹ́ ń tẹ̀lé wa kò ní bí aráyé nínú o àní ṣìṣe àdẹ̀ ní ṣìsọ kódà àní ṣìgbọ́ láṣẹ Elédùmarè Mr. aláṣẹ lórí òrìṣà aláṣẹ lórí òrìṣà 1 mo rí gbogbo nǹkan tẹ́ sọ nínú bọ́ọ̀sì o tẹ́ ní pé ikú ni ó tọ́ sí ọ̀tá mi ṣe wá rí èmi kì yóò kúkú kan bí kì í ṣe yíyẹ àrígi ṣẹ́gi báyìí orí ara ẹ̀ ló fi ń gbé ṣe rí ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ yín bá gbé ara ẹ̀ bá ló fi máa nù láṣẹ Elédùmarè àdàbí tó dáwọ́ jẹ́ wípé mo ní àníyàn àti bà mùsùlùmí jẹ́ nìkan ló yà kù torí ìbéèrè mo béèrè kò fàjà kò fàjà ẹ wá ń pa bẹ́ẹ̀ like gbogbo yín tẹ́ wà nù bọ́ọ̀sì yẹn bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé mi bẹ́ẹ̀ ṣe fẹ́ pa mí bẹ́ẹ̀ ṣe fẹ́ track me down ní plan yín ní gbogbo bẹ̀ yẹn nínú bọ́ọ̀sì nínú live stream tẹ́ ṣe yẹn kí ló dé ṣé a lè béèrè lọ́wọ́ yín mọ́ ni see I stand on my ground and I'm letting you guys to know that ẹ gbọ́dọ̀ mọ orúkọ tẹ́ ń sọ àwọn ọmọ yín that's all mo sì ń sọ fún yín màmá tún sọ fún yín pé orúkọ ó ṣe nǹkan pàtàkì ó ṣe nǹkan gbòógì nínú ìrìn àjò ìdáláyé orúkọ tẹ́ ń sọ àwọn ọmọ yín ó wà very important tẹ́ ẹ bá mọ̀ nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn ẹ jọ̀ọ́ ẹ má ro kúrò mí o torí mi ti ṣetán àti lọ bẹ́ẹ̀ ni ẹ̀ ń plan bẹ́ẹ̀ ṣe fẹ́ gbé mi bẹ́ẹ̀ ṣe fẹ́ track me down bẹ́ẹ̀ ṣe fẹ́ pa mí ikú ló tọ́ sí why ṣe bí ẹ̀sìn Islamic yìí it's a peaceful religion ẹni torí pé mò ń jẹ́ Nafisat ṣé mo nǹkan tó bí Nafisat dé fún mi ni ṣé mo ìdí tèmi fi ń jẹ́ Nafisat mọ̀ mí and judge me why and nǹkan tí mo sọ kò pọ̀ jù mo ṣẹ́rí
mo appreciate gbogbo àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire tí inú àdá ìṣiṣẹ́ ń tẹ̀lé tí inú wà níbi aráyé nínú ẹ ní ṣìṣe o ẹ máa mọ̀ ọ́ ṣe ni ẹ wà máa lọ rẹ báyìí ẹ máa bọ̀ ọ́ rẹ lágbára Elédùmarè. Kò sí kankan kò sí kankan because I did nothing wrong. I did nothing wrong. It's just question. Mo ti bi yín lérè, ẹ ti dá mi lóhùn, ẹ ti ní nǹkan tí mò ń béèrè kò rí bẹ́ẹ̀, then why are you threatening me with my life? Ṣẹ̀rẹ̀ Elédùmarè nìkan lọ́ba tó ní ẹ̀mí lọ́dọ̀, òun ló ní ààyè, òun dẹ̀ ló ní ikú. Assalamu alaikum. Family ẹ káàárọ̀ o, ẹ káàárọ̀ a kú ojúmọ́, ẹ dákun kí n mo ṣe o. Tó rárákùnrin tó wà lókè yìí ó ń threaten me. He's threatening me with my life in Libya. Yes. Ó ní ó máa fi hún àwọn èèyàn ní àwọn kinní kan mi, I don't know. Náà máa fún wọn picture mi. Ìyàwó máa wá mi bí báyìí. Ẹ dákun, tẹ́ bá ṣàfẹ́ wá gbé mi, jíwa gan mo fẹ́ kàn fi gbé mi padà sí Nàìjíríà. Kan touch me up back home. Tí bá dẹ̀ délé, nǹkan tí màá máa jẹ, business mi, ẹ gbọ́dọ̀ ṣe gbogbo ẹ̀ fún mi. Láì dẹ̀ bẹ́ẹ̀ wàhálà máa wà. You're threatening me. Nínú Islamic yìí, ẹ̀yin náà lẹ́ni nǹkan tí ò bá yéèyàn kíyàn lanu kó béèrè. Ṣé ẹni ká ló máa béèrè lọ́wọ́ Google ni? No now. Ẹni ká lanu wa ká béèrè nǹkan tó bá jọ wá lójú nínú Islamic ká máa béèrè. Kẹ́ máa fún wa ní ìtumọ̀ ẹ̀. Mo dẹ̀ ti béèrè nìyẹn, ẹ dẹ̀ ti fún mi ní ìtumọ̀, mo dẹ̀ ní ẹ ṣé kò sí problem. Ìwọ wá gbé picture tèmi sókè. Wọ́n threatening me. Why? You don't need to do that. Àwọn tó jẹ́ àáfàá gidi tó mọ ìtumọ̀ nǹkan tí mò ń bẹ̀, wọ́n mọ̀ pé mi ò ní àníyàn àti ba Islamic jẹ́. No, I will never do that because my name is Nefisat. I will never spoil Islamic. Kò possible fún mi láti ṣe nǹkan bẹ́yẹn. Bọ́ nǹkan tó jọyàn lójú, èèyàn gbọ́dọ̀ máa béèrè. Torí ẹ̀yin náà lẹ́ni ká máa béèrè ló jẹ́ ń bí yín. Nígbà tẹ́ ń fa ilé lọ fa ilé bọ̀, Zainab ṣe mọ̀ nǹkan tó ń pè ní Zainab. Zainab means beautiful plant. Òdòdó, flower, òun ni Zainab. Jamiu ńkọ́. Ẹ mọ̀ nǹkan tó ń pè ní Jamiu. Collector náà ń pè ní Jamiu, collector. Ẹ mú fóònù yín ẹ lọ search Google fún ara yín. Alẹ́ àná nígbà tẹ́ ń sọ fún mi pé mo ń rí comment everybody yín, mo lọ ń search Google ló yẹ kí n máa mọ àwọn ilé ìgbọ̀nsẹ̀. Ẹ dẹ̀ ti ní kò rí bẹ́ẹ̀ lálákọ̀ọ́kọ́, kò sí problem. Èmi ò bẹ́ anybody fa wàhálà, àmọ́ ìwọ tó wá ń threaten me. Stop it please. Bring down that video. Don't threaten me. Torí mo ṣe ń wò pé yá kí n converse sí Mùsùlùmí pátápátá because I love my name. Nefisat. I love that name. Bàtẹ́ mi gan mọ mí ní orúkọ mi, inú mi ń dùn ni. Èdè ká mọ orúkọ táwọn máa sọ àwọn ọmọ wa tó dàtà àwọn ọmọ yẹn tó bá padà mọ ìtumọ̀ orúkọ wọn, inú wọn á lè máa yọ sí yín. Nǹkan tèmi bá yín fà nìyàn. Tẹ́yìn gan gbé like you don't need to. You don't need to. Don't threaten me o. Ẹ dákun. Ẹ wá dẹ̀ fẹ́ threaten mi. Tẹ́ ẹ bá ní wọn dandan kan gbé mi padà wá sí Nàìjíríà, kò sí problem o. Ẹ má gbé mi lọ sẹ́wọ̀n o, ìyẹn ni mi ìfẹ́. Tẹ́ bá yẹ pé Nàìjíríà lẹ fẹ́ gbé mi, ẹ ṣáà jẹ́ kí ibi tí màá máa gbé wà, ìyẹn tí màá dé sí, business tí màá dé máa ṣe, tí wọ́n máa fún mi ní oúnjẹ sẹ́nu because I will need to eat and live a good life. So, assalamu alaikum. Ìrètí ara yín gbọ́ bẹ́ẹ̀. Mustapha hospital ló ń jẹ́. Assalamu alaikum wa rahmatullahi ta'ala. In my previous video, I made mention of those people who are commonly known as Musulmi Ọlọ́bẹ̀yọ̀ tí mo sọ pé wọ́n ń bà Islam jẹ́. Wallahi. Àpèjúwe wọn ni Nefisat wà láyé o. Wallahi tallahi. Àwa tá bá rí di lips ìyá yẹn dáadáa, tá bá wo èdè wọn dáadáa, a rí pé ìyá yẹn sọ pé mustashfa. Tá bá wo dáadáa. Òun sọ pé Mustafa, ẹ wo nǹkan. هناك الفرق بائن بينونة الكبرى بين كلتا الكلمتين المستشفى المصطفى. Mustafa, a chosen person, yàtọ̀ tó fojú hàn bẹ́ẹ̀ láàrin méjèèjì tó yàtọ̀. Al-Mustashfa hospital. Bó ni Mustafa ṣe jọ hospital? Èyí olódo wẹ̀yí, bó ló ṣe jọ ara wọn? Wallahi, tá bá wo lips ìyá yẹn dáadáa, a rí pé ìyá yẹn sọ pé Mustashfa, ó sọ pé Mustafa. La ilaha illallah. Anti-kadabajun. There is something called intellectual illiteracy.
doesn't mean a person cannot read or write. A person may be educated enough in class and still suffer from intellectual illiteracy. Lópin ìgbà tí o bá lè ronú correctly, tí o sì lè digest nǹkan properly, ẹni tí o bá ti lè ronú kódà kó ka ẹgbẹ̀rún ìwé, wallahi nínú àwọn olódo ni ó wà. Subhanallah, subhanallah, adójútì ni ọ ìrẹ́ Nafisa, wallahi. Òdodo hàn ó yàtọ̀ tó àní ẹlọ ọmọ kó tó di pé ẹ dá sí nǹkan kan àbí ẹ ń sọ̀rọ̀ nípa Islam ẹbí ẹ ń sọ̀rọ̀ against Islam, ẹlọ ọmọ dáadáa ẹ sì try láti contemplate ẹ reflect lérí èyíkéyìí tó bá wù yín lójú. Fas'alu ahla dhikri in kuntum la ta'lamun. Bó ṣe ń pè gan ó yàtọ̀ sí orí ni. Ìtọ́ wá ń kún mí lóminú tó sì bà mí ló jẹ́ ju àwọn tó wà lọ́dà comment section. Àná wọn sọ pé what's the meaning of this, what's the meaning of that, kí ni ìtumọ̀ ma'rufu, kí ni tó bá bèèrè la ilaha illallah. Ọ̀rọ̀ Nafisa wà láyé wádà gẹ́gẹ́ bí kawaqidi sham'i fi baytin li'umyan. Afọ́jú tó fẹ́ tanná fún afọ́jú ẹgbẹ́ rẹ̀, àtẹni tó fẹ́ tanná àtẹni tó fẹ́ tanná fún ìgbà ó náà rí antikadabatun. Ẹ̀yin mùsùlùmí ẹ dákun ẹjá lọ mọ̀ nípa Islam wallahi, ẹjá mọ̀ gbogbo tá à ń sọ yìí Ọlọ́run bí wá o. Irú Nafisa wà láyé lè ní ṣe báyìí ó ti fi àyè gba àwọn aláṣìṣe láti tẹ́ńbẹ́. Ọlọ́run foríjì o. Sista Nafisat, láàrin èmi àti yín Libya tẹ́yìn wá yẹn ìlú tèmi ti lò more than 10 years yẹn, ṣé bí wọ́n ṣe ń pe àwọn kìíní ṣé bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀ pé yẹn àwa náà kéwu kọ́sẹ̀ tó di gbà lọ sílẹ̀ Lárúbáwá ilé ẹ̀fà báyàn jíjẹ sí i. The reason wà ní pé àwọn Lárúbáwá ò mú kìíní ilé koko báwa Yorùbá bá ṣe mú, torí nínú gbogbo àwọn tó ń ṣe Islam lágbàlá ayé tàwa Yorùbá lọ́fẹ́ dọ́gbọ́n yàtọ̀ jù ní mi ò kí ń sọ anything nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Ó kọ tẹ́ ń sọ yìí ní ìsinyìí hospital, ṣé Mustapha ni wọ́n ń pe hospital láàrin ìmọ̀ àti yín ọba tá a kì í pè jẹ́rìíwọ́. Mustapha ni mo mọ̀ tí ń pe hospital. Báwo ni Mustapha ṣe di Mustapha? Mustapha ó kọ ní oúnjẹ bẹ́ẹ̀, Mustapha ó hospital ni. Mukhtar, Muftar, Mukhtar, mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ ṣe nǹkan kan náà ni. Mukhtar cover, Muftar key, Mukhtar orúkọ, sí gbogbo ẹjọ́ mọ́ra wọn. Wáyé tó fi jẹ́ pé ẹ̀ ń confuse àwọn tí kìíní yìí ò yé. Ẹ tún sọ nínú fídíò yín pé àwọn Lárúbáwá nílẹ̀ Yorùbá wọ́n ń jóra fún obìnrin ṣebí nítorí fún àlàáfíà tó pé èèyàn àwọn ò kí ń ṣe, wọn ò bìlíìfù nínú rẹ̀, àwa bìlíìfù nínú yẹn la fi ń ṣe. Tá a bá bímọ ọmọ òkókó àfà lápá báyìí wọ́n fà lẹ́sẹ̀ báyìí wọ́n ní nítorí pé kí gbogbo nǹkan bá lè straight lára rẹ̀ ni. Lárúbáwá gbogbo wọn kọ́ wọ́n ń ṣe. Nípa pé tẹ wá ní pé wọn ò kí ń wẹ̀ fọmọ òkókó yẹn, sẹ́yìn àwọn ìyá mi àwọn nǹkan tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ béèrè ni. Ìfẹ́ kí fídíò mi yóò gùn púpọ̀, please mo bẹ̀ yín ni my dear sister, àwọn nǹkan tẹ́ ẹ̀ bá mọ̀ ẹ máa béèrè ni. Àwọn àfáàwà kan tó wá jáde wọ́n tó correct yín lórí àwọn nǹkan kọ̀ọ̀kan ẹ̀ tí tún dó lórí pé àkíní báyìí náà ni. The reason why tẹ́ fi mọ̀ pé tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin black gan tẹ́ ẹ bá sọ Arabic ń gbà mí, Arabu ò kí ń gbọ́ nǹkan tẹ́ ẹ bá ń sọ, ọ máa pe ẹni tó gbọ́ èdè yẹn wá ni pé kó bóun túmọ̀ nǹkan tẹ́ ń sọ yìí, nítorí pé bẹ́yìn ṣe ń sọ yẹn kò yé, kò fẹ́ kí confusion kó wà ní. Ẹ má jẹ́ ká mọ̀ confuse ara mọ́, ẹ dákun nǹkan tẹ́ ẹ bá mọ̀ ẹ béèrè kí wọ́n ṣàlàyé fún yín, gbogbo nǹkan tẹ́ ń sọ yìí bá nǹkan ló ṣe rí sister mi. Àwọn orúkọ yìí wọ́n ti ní different spelling nínú Quran ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam, Ajia Nafisat kọ́lọ̀ járe yẹn pẹ́. Mo rí pé bóyá ẹ̀ṣẹ̀ ìdílé Arabu ni, so ló jẹ́ kí n máa béèrè àwọn béèrè yìí. Fídíò yìí ó ti pop up bí ẹ̀ẹ̀mejì ní FYP mi. So mo ṣe pé kí n sọ ìwọ̀nba tó yé mi mọ́ fún yín. Tọ́lọ́ bá lè jẹ́ kẹgbọ́ délẹ̀ kẹ̀dẹ̀ ṣẹ́ láti make research ti yín náà separately. So kí n má bàa gba time àkọ́kọ́ nínú ọ̀rọ̀ yín ẹni wípé àwọn tí ó ní ẹ̀sìn yìí mo fẹ́ kẹ́kọ́ erase mindset yẹn pé ilẹ̀ Lárúbáwá ni wọ́n ní ẹ̀sìn Islam rárá. A lè gba ẹ̀sìn látọ̀dọ̀ wọn kò túmọ̀ sí pé àwọn ni wọ́n ní gbọ́yé ẹ̀sìn yìí àtọ̀dọ̀ Ọlọ́run ti wá. So ó wá fi rán Ànábì sallallahu alayhi wa sallam ó fi rán sí wa ẹ̀gbọ́ kò wá túmọ̀ sí pé àwọn ni wọ́n ní o. Ọlọ́run fi Islam rán Ànábì sílẹ̀ Lárúbáwá nìkan
sí gbogbo ayé ni because in Islam mú wá fún wa ó sọ pé ó túnlẹ̀ lábáwá gan ṣe get lórí ìṣe wọn kan tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ then so tẹ bá ti gbọ́ yẹn yé pé àtọ̀dọ̀ Ọlọ́run ti wá kì í ṣe pé lábáwá lónìí ètí mo fẹ́ máa sọ fún yín yóò àmọ́ yé yín ẹlẹ́ẹ̀kejì ẹni pé orúkọ Islam máa fẹ́ kí ẹ̀yin náà ibẹ̀ ní fóònù ẹ tẹ̀ sí Google or anything pé kí ni what is the difference between Islamic name and Arabic name agbèwá fún yín so ẹ̀yin náà ẹ máa ní more knowledge nípa pé òkè orúkọ Islam rè orúkọ Arabu rè orúkọ Arabu ọ̀tọ̀ ni Islamic name ọ̀tọ̀ ni ẹ get so tẹ bá ti mọ̀ yẹn náà ẹ máa pé òkè Islam ọ̀tọ̀ Arabic ọ̀tọ̀ ẹlẹ́kẹta ẹ bá sọ pé àwọn orúkọ kan tí wọ́n sọmọ lọ́hùn yẹn Jíjí Bákí Pólà Susu pé ọ̀tọ̀ kan náà ni Susu ṣẹ́rí gbogbo àwọn orúkọ yẹn ẹ bèèrè yín náà ẹ lè bèèrè lọ́wọ́ àwọn tí wọ́n wà bẹ́ẹ̀ pé kí ni ìtumọ̀ ẹ̀ tó bá ti ní ìtumọ̀ gidi orúkọ Islam ni tí ò bá ti ní ìtumọ̀ gidi kì í ṣe orúkọ Islam ẹ get irú èmi sì báyìí mi lè bí mọ́sí kí tọmọ ní Susu kò possible because tí má sọ ní Susu tó má bẹ́ẹ̀ pé nílẹ̀ Yorùbá ẹ̀ ọmọ rẹ̀ ó máa ṣe bí ó mú gọ ni ibẹ̀ iná ara wọn tí wọ́n sọ ní Sàbúrì ni wọ́n pé wọn dáhùn Sàbúrì bí ẹni ìwé tí wọ́n bá ṣe máa ṣe àwọn Sàbúrì ẹ̀yin náà ẹni wọn ní àdúgbò yín àwọn máa ṣe bí Sàbúrì ni etiquette so orúkọ tó bá ti ní ìtumọ̀ gidi ní orúkọ Islam tẹ́ bá ti gbọ́ yẹn yé ẹni ní problem nípa orúkọ pé orúkọ kan orúkọ lábáwá orúkọ àbí kí máa ní pé ẹ̀sìn Islam ẹ̀sìn Arabu ni rárá kò lọ bẹ̀ yẹn then ẹ sọ̀rọ̀ nípa naming ceremony náà ibẹ̀ yẹn màá fẹ́ kẹ́ wá fa tẹ́lẹ̀ bá wà pé àfa líle kì í ṣe ṣẹlẹ̀ ọ̀la yìí ó dàrú gan o bí àfa kọ́ máa ṣàlàyé fún yín báyìí là ń ṣe nílẹ̀ wa ìwọ bòmí ni ẹ get tẹ́ bá tún lọ sí ìlú mi ẹ tún máa ní pé bọ́jẹ́ sọ ọmọ ní orúkọ níbẹ̀ ọ̀tọ̀ tún ni bí Islam ṣe sọ tiẹ̀ ọ̀tọ̀ ni bọ́n ṣe ṣe níbẹ̀ yẹn ó lè jẹ́ ọ̀tọ̀ ẹ get ìyẹn náà ẹ ṣe fáìsì yín ẹ ṣe lè lórí kò wá láti pé kó o pa àfa àjọ pé kó wá pè ní ceremony o lè sọmọ lórúkọ nínú yàrá o lè sọmọ lórúkọ fúnra ẹ o lè sọmọ lórúkọ fúnra ẹ ọlá pé ilẹ̀ Yorùbá yìí wọ́n value àwọn àfa ní ayé ìgbà yẹn àwọn àfa níyì láwọn àfa tàná o wọn bára wọn jẹ́ báyìí o tí wọn kì í bú èbú tí wọn kì í ṣépè lọ́rùn láì wọn bára wọn jẹ́ so àwọn bàbá àgbà yẹn wọ́n value wọn lọ́sọ̀ àfa ẹ bá bá àlùbáríkà yẹn sọ wọn wà lóko because they believe that èèyàn rere ni wọ́n ẹni mímọ́ ni wọ́n ìwọ́n ṣe máa gbé wọn pé ẹ bá bá wa sọmọ wa lórúkọ mo lè bímọ fúnra mi sì kí sọ lórúkọ kò sí sẹ́mọ̀ lè ti torí ẹ̀ jábọ́ ẹ̀ get ọlá bí káfílẹ̀ tàlùbáríkà àwọn àfa báyìí sọmọ mi lórúkọ náà ṣe máa pè àwọn àfa but àwọn àfa wa wọ́n tún máa ṣe àlàyé fully in that aspect then the third one ẹ sọ̀rọ̀ ní the fifth one tí mo fẹ́ sọ ni pé ẹ sọ̀rọ̀ lórí ìrun ṣẹ́rí ìrun yẹn tí wọ́n kí yẹn aláwọn ìjọ mùsùlùmí kan tẹ́ pé ọmọ akíkírun tí wọ́n ní ẹ̀mẹ́ta ìrun wákàtí 5 ọmọ akíní ẹ̀mẹ́ta lójúmọ́ àsùbá wọn dá kíni ìrun aago 2 àtàgò 4 wá kípọ̀ aago 7 àtàgò 8 wọ́n máa kípọ̀ but ilẹ̀ Yorùbá ti wà yìí ó ti mọ́ wà lára pé ká máa lọ sí mọ́ṣáláṣí ṣẹ́jú ẹlòmíì gan tó máa fún láyé po kírun aago 4 níbi iṣẹ́ kò ní ṣiṣẹ́ bẹ́ẹ̀ ẹ get oye so gba àwọn kíní ẹ tẹ́ bá ti mọ̀ ẹ ní problem nípa ẹ̀sìn so ẹ gbìyànjú kẹ́mí find this èmi ò kí n reply àwọn oníṣẹ̀ṣẹ̀ wò lọ́nà yìí o ẹ kì í reply because mo gbé ìgbàgbọ́ tèmi lórí nǹkan tí wọ́n ṣe ọ̀tọ̀ ni ìgbàgbọ́ tiẹ̀ lórí nǹkan tí wọ́n náà ṣe ọ̀tọ̀ ni so kí lẹ́fẹ̀ẹ́ máa bá bára ọjà fún ọlágbẹ́yìn mo rí pé ẹ fẹ́ jọ mùsùlùmí ẹ fẹ́ jọ ní orúkọ tẹ́jẹ́ ẹ̀sìn tùmí kò túmọ̀ sí pé mùsùlùmí ni yìí o so ó kọ́ sọ pé ẹ̀jẹ̀ orúkọ sílámù ni ẹ get kọ́nà jẹ́ kárí yẹn pé so ẹ gbìyànjú kékeré náà make find this kò fi ní wọn mọ̀ dàbí ẹni pé ẹ fi mọ̀ tàbùkù ẹ̀sìn online salamu alaikum. ohun tí yóò bá lọ kọ́ nílé ẹ̀kọ́ tí yóò bá pàdé lọ́dọ̀ àwọn tí wọ́n ní gangan tó wá yàtọ̀ ni yóò máa sọ pé òṣì lọ́kọ́ wa àbó òṣì lọ́ ṣe àmọ́ ohun tó ṣe gbìyànjú gbọ́ tí wọ́n ń sọ tó nímọ̀ ẹ̀ tó bá pàdé lọ́dọ̀ àwọn tó ní wàá ṣẹ̀ ní mímọ̀ gangan so alájà ẹ sọ̀rọ̀ nípa ohun tí ò nímọ̀ ń pa ẹ̀ tó wá bá pàdé lọ́dọ̀ àwọn tí wọ́n ní so ó wá ń yà lẹ́nu lọ́dọ̀ tiwa muftahu la máa ń pè à ń pe orúkọ yẹn tó pé miftahu din kí ni ìtumọ̀ muftahu gangan ni miftahu gangan ni key bọ́ tó bá fẹ́ sọ́dọ̀ orúkọ á di kí ẹ̀sìn miftahu din kọ́kọ́rọ́ ẹ̀sìn so alájà ẹ sọ̀rọ̀ nípa Sa'ida nípa ó dàárọ̀ rárá Sa'ida olóríire lóbìnrin Sa'ida tá máa ń pè Sa'ida olóríire lóbìnrin ni tó bá yẹ pé Sayyida wà ní so Sayyida ń túmọ̀ wípé aṣíwájú lóbìnrin òun ni so Mustapha a ní pé Mustapha ní hospital rárá Mustashifa òun ní hospital Mustapha ní orúkọ tá à ń jẹ́ tá à ń pè ní ẹni tá a dá ṣàlẹ́ṣà Mustashfa òun ní hospital
so bí wọ́n ṣe pé fún lòun ṣe rò pé kan tó ń sọ nìyẹn torí pé gbogbo sin kọ́ a ní mọ̀kárìjùlù uruf ibi táwọn aráàfin máa ń gbà jáde lédè Yorùbá náà tó bá pa àwọn kankan dáadáa máa túmọ̀ àwọn nǹkan míì alájà sọ pé ṣukuran ó ṣe òun ni túmọ̀ ẹ̀ bọ̀ ṣakirullah ẹni tó dúpẹ́ fọlọ́run ṣukuratullah ní gangan ni bọ̀ tó pé Yorùbá máa ń ṣọ̀tì orúkọ a máa ń pè ní ṣukura nìkan mo dúpẹ́ but ní Yorùbá náà ni a máa sọ mọ́ ní mo dúpẹ́ yẹn gangan kọ́ ni ẹ̀ǹdì orúkọ yẹn mo dúpẹ́ f'Olúwa òun ni bẹ́ẹ̀ náà ló ṣe jẹ́ náà dé lárúbáwá náà. tẹ́ ẹ bá pè mí tí fóònù mi ò lọ mọ́ kẹ́ ẹ pè mí tí mi ò lè píkì kọ́ yín á jẹ́ wípé wọ́n ti gbé mi kó àwọn kan wà tó ń threaten mi they are trying to track me down. mo ṣe fídíò yìí tẹ́ bá ti rí mi online mọ́ àwọn tẹ́ máa dìmú tẹ́ máa bí léèrè pé bo ni mo wà àwọn ni Mr. Olifia Allah mi ìmọ̀bi tó wà Mr. aláṣẹ lórí òrìṣà aláṣẹ lórí òrìṣà 1 mo rí gbogbo nǹkan tẹ́ sọ nínú bọ́ọ̀sì o tẹ́ ní pé ikú ni ó tọ́ sí ọ̀tá mi ṣé wá rí èmi kì yóò kúkú kan bí kì í ṣe yíyẹ àrígiṣẹ́gi báyìí orí ara ẹ̀ ló fi ń gbé ṣé rí ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ yín bá gbé ara ẹ̀ bá ló fi máa nà láṣẹ Elédùmarè àdàbí tó dáwọ́ jẹ́ wípé mo ní àníyàn àti bà mùsùlùmí jẹ́ nìkan ló yàkù. ẹ má gbàgbé wípé a sọ wípé gbogbo mùsùlùmí pátápátá tó bá máa tẹ̀lé ọ̀rọ̀ Allah àti Muhammadu ó máa pààyàn ṣe é ráwọn mùsùlùmí tẹ́ rí tí wọ́n ń pariwo àwọn máa pa ẹni báyìí àwọn máa ṣe léyìí kò kí ń ṣe ẹjọ́ wọn o ẹ̀mí Allah ló wà nínú wọn ìwọ tó bá ń ka ìwé yìí tó bá dẹ̀ fẹ́ tẹ̀lé ọ̀rọ̀ inú ìwé yìí kò sí bó ṣe fẹ́ ṣe ó máa pààyàn gbogbo àwọn agbésùmọ̀mí tó ń pààyàn káàkiri tí wọ́n ń jiyàn gbé tí wọ́n ń gba owó gbogbo wọn pátápátá ni wọ́n ń tẹ̀lé ọ̀rọ̀ Allah àti Muhammadu tá a bá wá rí èèyàn kan tó bá ń sọ òdodo fún àwọn ẹni yìí wọ́n tún máa gbógun tì í torí pé wọ́n mọ̀ pé táwọn èèyàn bá mọ òdodo wọ́n máa kúrò nínú Islam ẹ̀yin èèyàn wa gbogbo nǹkan tá à ń sọ fún yín nípa Islam òdodo ni kò sí rọ́ńbẹ́ ẹ wo nǹkan tí àǹtí wa yìí sọ ó kàn sọ ìtumọ̀ orúkọ tí wọ́n ń pè ní ilẹ̀ Arabu òun ni wọ́n torí ẹ̀ sọ pé àwọn máa pa ẹ̀sìn Islam ẹ̀sìn àwọn apààyàn ni Allah máa ń ránṣẹ́ ẹkú ni Allah ò lè fún wàrà àmọ́ ó lè dá wàrà nù ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kí ẹ lọ máa bá wọn ṣe Sister Nafisat mi ì fẹ́ máa pe Nafisat yẹn torí tá a bá sọ ìtumọ̀ Nafisat yẹn mo mọ̀ pé ẹ̀yin náà wà ní ilẹ̀ Arabu ẹ ti máa mọ ìtumọ̀ Nafisat nǹkan tí wọ́n ń pè ní Nafisat ṣé ẹ rí ẹ̀sìn Islam ilẹ̀ Yorùbá ẹ̀sìn Islam tàwọn Fúlàní ni tí wọ́n fẹ́ fi kó ìran Yorùbá lẹ́rú ẹ̀yin èèyàn wa ẹ jí Islam àṣà àti ìṣe àwọn Lárúbáwá ni ẹ̀sìn àwọn Fúlàní ni èyí tá à ń ṣe nílẹ̀ Yorùbá táwọn Fúlàní ni wọ́n kàn fẹ́ fi kó wa lẹ́rú kí wọ́n fi gba ilẹ̀ wa ni ẹ̀yin èèyàn wa ẹ jí Allah ò kì í ṣe Ọlọ́run Olódùmarè Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn Allah àwọn ọmọ Lárúbáwá ló ní ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe Sister Nafisat kò sí nǹkan tí wọ́n fẹ́ ṣe fún yín kò sí nǹkan tí gbẹ́dógbẹ́dó wọ́n fẹ́ fi igi ọ̀gẹ̀dẹ̀ gbẹ́ wọ́n kàn máa pariwo lásán ni wọ́n fapá jánu ni ìgbà díẹ̀ báyìí ló kù fún wọn èmi sọ wípé gbogbo ojú pátápátá ló máa là ìdí nìyí tí mo fi ń rọ ẹ̀yin tẹ́ bá jẹ́ àfà wípé ẹ jáde kẹ́ ẹ túbá kẹ́ ẹ sọ òdodo fáwọn èèyàn kẹ́ ẹ tú wọn lẹ̀ àmọ́ tí ojú bá là lọ́ranyàn ìyà máa jẹ yín o kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe àwa kọ́ la fẹ́ fi ìyà jẹ yín àwọn èèyàn tẹ́ ti parọ́ fún wọn máa fi ìyà jẹ yín wọ́n á fi ìyà jẹ yín ìyà tún máa jẹ yín ẹ̀yin èèyàn wa ẹ jí ẹ padà lọ sí ilé yín nǹkan tí wọ́n bá ń ṣe nílé yín ni kẹ́ ẹ lọ máa bá wọn ṣe Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè èrè lásán ni paracetamol 10 naira ó lágbára ju Allah lọ mo sọ yìí mo dúró ó dìgbà. àkámọ́. ẹgbọ́ yìí o ẹ̀yin èèyàn wa ẹ wo bí ọ̀pọ̀lọpọ̀ àwọn àáfàá ṣe ń dá arábìnrin Nafisat lóhùn lórí fídíò tó ṣe nílùú Àràbò ǹjẹ́ wọ́n fẹ́ máa dìfẹ́ǹdì Islam ni àbí wọ́n fẹ́ máa tako arábìnrin yìí kí ló dé tí gbogbo wọn fi wá ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì lórí bí obìnrin yìí ṣe sọ ìrírí rẹ̀ nílẹ̀ Àràbò ẹ bá wa kọ́mẹ̀ntì ká lè mọ èròǹgbà àtìyín náà ẹ ṣeun.